ṣé wàá rí kí n kó gbogbo ìdáhùn yẹn gọ́gọ́ papọ̀ àti kí wọ́n sọ pé Tiri Leather ń bẹ̀rù láftà alukurani Muhammad ọlọ́run ọba mi nìkan ni mo bẹ̀rù kù sẹ́yìn tí mo bẹ̀rù ẹ̀ tí mo tún lè bẹ̀rù ojú ẹ̀ tí mo wò pé yes àti ara rẹ̀ tọ́rọ́ ọlọ́run ní sọ̀kalẹ̀ wà á rán yàn lọ́wọ́ o ọlọ́run ní sọ̀kalẹ̀ èèyàn náà ló máa rán wá rí tó bá ti lè bú ẹ̀ńtọ́ ọlọ́run rán sí ẹ̀yìn ọlọ́run ló bú bó bá gbéga ọlọ́run ló gbéga tó rágbára ọlọ́run ni èmi Alhaji Tiri Leather OSP1 ọmọ Alhaji Wasiu Alabi Pasuma Ajibola BBR. kí ni ìtumọ̀ BBR? à ń bọ̀ lórí yẹn ẹ máa rush BBR èmi ni mò ń sọ o ẹja kú lórí pé ṣẹ́rù ń ba tani àti tani níbo ṣẹ́rẹ́ kí n sọkọ fún yín ọlọ́run nìkan lọ́ba tó ga jù kẹ́ẹ̀dá ò máa rántí pé ìjọ kan lábẹ́ òun tí ò mọ tó tọwọ́ gbẹ̀hùn ìjọ kan lẹ́dọ̀ dẹ̀ kú òun bẹ́ẹ̀ tí ò mọ ibi tí ó parí ẹ̀ sí kí lẹ́ wá wọn ilé ayé ìmọ̀ọ́yà fún. ó dáa ẹ jẹ́ kí n sọkọ fún yín ọmọ kékeré tó jẹ́ bí àbúrò sí inú àdúgbò yín ó láìkì yín bẹ́ẹ̀ ṣe máa ń jáde bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ́ máa ń bọ̀ pé ẹ̀gbọ́n yìí máa ń wú mi kémi náà ṣàṣe bí wọn ó wá máa ń bá yín bọ̀dẹ̀ ẹjọ́ fún mi ní change díẹ̀ sórí ẹ̀ ò dàrú kí ló fẹ́ fi change mo fẹ́ fi jẹun ni ṣé wọ́n tó fẹ́ pé irú ẹgbẹ́ rẹ tó kéré báyìí máa jẹun ìkànnì yẹn ó wá bá yẹn fún mi ṣòkòtò ẹ̀fún ní nǹkan kan gbogbo tẹ́yìn fi ń bùgà sí yẹn táìmù yẹn ní tẹ́yìn lù tó ń jọ lójú ló ń rìn tó bá tásìkò kan àwọn kan náà tó wà tí a tó máa rí ju tẹ́yìn tí ń wọ̀ lọ yẹn ṣètìkẹ́tì báyìí gba ní gbogbo nǹkan o kò lọ títí ẹ má jù rẹ̀ jára òkè ọmọ yẹn wá ti dàgbà wá ti dípò náà ti ń rówó bàtà tẹ́yìn wọ́ tẹ́wọ́ pé kínní òǹgbọ́n tó ti ń wọ tó tún fẹ́ẹ́ ju bẹ́ẹ̀ gan lọ pé ó yà kò sí nǹkan ẹ̀gbọ́n irú ọmọ yẹn lẹ wá àwọn ajú ta ẹ fẹ́ pọn mi àbẹ́fẹ́ ṣe nǹkan kankan ẹ wá pé wá ń bí ó yá gbé kí n lọ pọn mi wá yọ̀rọ̀ pé. kí ni ń wí. ẹ lọ yẹ big boss ẹgbẹ́ ìwò pé kí ni tó ṣẹlẹ̀ kí ló dé ọmọ téèyàn wọ́n ní wàá gbàkàrà wàá gba nùdù bí òwe Yorùbá lọ́mọ kékeré máa fi ń mọ̀yàn gbà fún múrí ni gbà fún gbàjà ẹni téèyàn ò bá ṣe fún máa lérò pé orí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ ẹni téèyàn ò bá ṣe fún máa lérò pé orí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ so ń gbà tí ọmọ yẹn wá di big boy tó ti wà òkè tí ò sí nǹkan tó fẹ́ sọ pé báyà pé ò ní ìdìmọ̀ tẹ wá fẹ́ máa pè ń gbàyà pé jẹun fún 200 naira ẹni tó ti ná bíi 1 million bíi kan tẹ́yìn wá pè padà yìí wá gba 200 naira báwo ló ṣe máa rí lójú irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tó ti ń ná bíi 1 million náà tó ti ń ṣe dáadáa tẹ́yìn wá ṣe máa fi 200 naira fi lọ pé wá gba ẹ̀fẹ́ máa fi claim pé ẹ̀fẹ́ ra ipò tó yẹ kẹ́ ti ṣe láti àárọ̀ ọjọ́ padà ó ti late ó ṣeé ṣe mọ́ ó ti late ó ti bọ́. hello ẹ̀ka lẹ́yìn ọkọ̀ ibìlẹ̀ tí ń pè yìí. hello. ẹ̀lú ẹ̀ka lẹ́sà. yes sir. Lagelu ní bàjẹ́ o. ó bàjẹ́ tì. àkí Alhaji Tiri Leather àlàmú ògo rẹ̀ ò ní wọ̀ọ̀kún. Aminillah. ẹ máa tẹ̀síwájú. Aminillah. Venezuela àwọn ló ń sọ láti kiri àpò. mi ni wáyé tí o. ṣe rí ẹ̀dá tí ìrìn àbágùn tí wọ́n bá fẹ́ gòkè èyí jẹ́ kó wó ìyẹn máa ń pa káàtì ni ẹ ń bá dẹ̀ sọ ọmọ olóore nù ó ń tọ́ ní ìmọ̀rì mú láíláí. ẹ̀yìn tẹ́ atọ́kùn ń pòfókì lẹ́dà lé lórí kò sẹ́nìkan tí ọmọ kan fẹ́ máa lẹ́dà lẹ́nu gbọ́rọ̀ nàmbá yẹn láti lẹ̀ wá. bàbá ẹ ní sùúrù gbogbo èèyàn kan ló mọ̀ gbogbo èèyàn kan ló gbogbo àwọn èèyàn kan ṣẹ̀ ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ni gẹ́gẹ́ báwọn ti sọ lọ́dọ̀ tiwọn. ṣe rí gbogbo wa lájọ láyé tèmi ò gbé kò sẹ́nìkan tá a bá sẹ́nu gbogbo wọn kó yẹn bá yẹn lájọ ń bá a bọ̀ láti lẹ̀ wá. mo ń sọ lójoojúmọ́ títí máa fi wọlé sùn mi ò lè pa lẹ́yìn pàṣọ. ẹ ń gbọ́ kọ́rẹ́ǹsì kan náà àṣọ lọ́jọ́ kí n mọ̀ pa kọ́rẹ́ǹsì omi ní parọ́ fún yìí. lẹ́dà tẹ́ ń wó yìí àṣọ lọ́jọ́ kí n dá mọ́. ẹ ń gbọ́ kàrà ń tan ara jẹ lọ́yà. ṣùgbọ́n ọwọ́ tó bá gé ẹnu tó bá kó ló ń jẹjẹ ebi ọ̀pọ̀ ẹnu nǹkan yìí. ẹ ń gbọ́ báyìí. ìṣèpá àwọn ọmọ bí nǹkan sínú láàrin gbogbo wọn kọ́. ẹ ń gbọ́ báyìí. ṣùgbọ́n tèmi kàn mọ̀ ni wípé ẹ jẹ́ ká máa ṣe dáadáa. ipò tẹ́dà bá wà lónìí àdánwò ni o torí pé wọ́n lè dọ́là tọ́lọ́ ń bá lè kẹ́ ràn mí lọ́wọ́ tẹ́ ẹ̀ bá ràn mí lọ́wọ́ ibi tí mo dé ni màá sí mọ́ o ọlọ́wọ́ gbẹ́lò méjì lọ́nà kan nà ní tí àwọn ìjọ ń dàgbù mọ́ra wọn lọ́wọ́ láti jọ yìí gbogbo àwa kan tájẹ́ fáǹsì wọn lájọ mọ̀ ẹ̀wọ̀n báyìí
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọba ló lè tò ní àjọ ayé lọ́wọ́ tó bá jẹ́ pé lẹ́dà nǹkan tí mo kàn fẹ́ kí lẹ́dà mú kó lórí àjò irú ọkàn ni wípé ọmọ rò pé oore ń wà lọ́dọ̀ ẹnìkan ẹ̀ǹgbọ́n báyìí ntọ́lọ́ wọn bá ṣe fún yẹn yóò ṣe tó bá jẹ́ pé jọ́kì náà wọn bá ṣe fún tí ọba dídì yẹn kan dúró mọ́ nǹkan kí lọ́wọ́ bọ́lọ́ wọn bá fà àkókò tiẹ̀ náà àkókò lẹ́dà ló tó yìí kó lóò sì mọ̀ yìí pé lóòótọ́ àkókò ń tó kò sì ní símú lágbára ọlọ́run ẹ̀ǹgbọ́n báyìí ṣùgbọ́n má taṣọ àgbàmọ́lẹ̀ o kó lè pẹ́ fún lórí ilé pẹ̀ àdúrà wọ́n gbà wọn. ẹ ṣé o ìmọ̀ràn ó lẹ ní fún gbogbo àwọn olólùfẹ́ yẹn pátápátá. ìmọ̀ràn tí mo ní fún gbogbo àwọn olólùfẹ́ mi ni pé àdúrà wọn àtìlẹ́yìn wọn náà ni mo fẹ́ bọ́n ṣe ń tì mí lẹ́yìn bọ̀ tán dẹ̀ fi àdúrà ràn mí lọ́wọ́ débi tí mo níwọ̀nba bíi tí wọ́n tún fi àdúrà wọn gbé mi dé yìí kán má sinmi àdúrà gbogbo àwọn èso tó bá jáde látara tiyín náà Ọlọ́run á jẹ́ kán yá rè ẹ lè rí ẹni tó máa dínà ògo mọ́ wọn lára wọn ò ní paná ògo gba àwọn ọmọ ẹ̀yìn fún àǹtí mẹ́sì mo dúpẹ́. àwọn olólùfẹ́ yín ní BBR ẹ̀kan yẹn wọ́n lẹ́ẹ̀ṣì ń bọ̀ ń bẹ̀ pé kí n ní sùúrù kí ni ìtumọ̀ BBR. ẹ ṣáà láì ok ẹ jẹ́ kí n parí sọ yìí. ẹ lọ ẹ máa sọ ẹ lẹ́ẹ̀ṣì ń bọ̀ ń bẹ̀. ok BBR ìtumọ̀ ẹ ní pé brain box resetter. ok brain box resetter. brain box resetter. wow ìyẹn deep gan. wọ́n bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò lágbolé mi sí náà lọ́wọ́ yìí. ìlú aláàjì Tiri Leather náà lájọ ń ṣe é pọ̀ lálẹ́ òní. Alájí Adéfẹ́gàn Sùrájù ní òsúrì kan dàrẹ́tọ̀. Abala tí náà ọkọ̀ ìdòwú. Aláàánú mi tí mi ò jẹ́ gbàgbé ọ̀tá fẹ́ kó ṣubú. ẹ̀rọ ẹ̀ka lè kọ́ ibẹ̀lẹ̀ sí ń pè yìí. hello sir. hello. ó já tíntín o. Rèébètè bàbá mi ò bàbá Tiri Leather o. Olọ́mọ Ìjẹ̀bú ni wọ́n pè owó ọkọ̀ títà lájà sáàlì mọ́tò wọn pé o. ọ̀gá wa ó sì ní apostle prophet Káyọ̀dé Òsénìmísí Jésù láti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn àwọn náà ti wà lórí ètò pẹ̀lú wa ẹ káalẹ́ o. ẹ káalẹ́ olóòtú. yes sir ẹ kú dédé àsìkò yìí. ẹ kú iṣẹ́ látàárọ̀ sà. yes sir èmi àti yín jọ ń sọ̀rọ̀ kan láyà àjẹta mánà tẹ ní ẹ ṣáà tí ìfẹ́ sọ̀rọ̀ báyìí títí di alẹ́ òní pé àwọn nǹkan kankan wà tẹ́ ẹ ti kó sínú kúlà eléyìí tí ń gbóná fẹ́lifẹ́li nípa ẹ̀yin àti Alhaji Tiri Leather kí lọ̀gá wa fẹ́ bẹ́ wọ́n lẹ́ ó dìgbà táwọn bá tó rí i pé ṣé Alhaji sì ń bọ̀ lálẹ́ ẹ̀ wọ́n ń bọ̀ Alhaji sì wà lórí ètò báyìí sà ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ ẹ káàsán Alhaji Tiri Leather ẹ káàsán. bàbá mi àwa wà ń bí akínyínkalẹ́ ọ̀sán lẹ́yìn wà ń bẹ̀ akínyínkásán. bẹ́ẹ̀ni ẹ káàsán. so nǹkan àkọ́kọ́ nípa tí ohun tí lágbolé mi sì gbé dání pé tá a bá rí àwọn olórin tó bá ń ṣe dáadáa bí irú yín báyìí àwa náà gbé ní àìsí ń bẹ̀ ní àìbá wọn dá sí àwa náà fẹ́ dá sí ètò bá ṣe máa fọwọ́sowọ́pọ̀ tí gbogbo àṣẹ máa dùn á dẹ̀ máa lọ sókè. ohun àkọ́kọ́ tí a kọ́ ní fún yín òun ni pé nígbà tá a check lórí àwọn platform yẹn a rí i pé àwọn orin yẹn orí fídì ló ṣì wà. ẹ̀tùwọ̀sí tó tẹ̀síwájú wọn fẹ́ gbogbo ọmọ Nàìjíríà èyí tẹ́ ń gbọ́ mi ní Amẹ́ríkà lọ́wọ́ ní USA èyí tẹ́ ń gbọ́ mi ní Canada lọ́wọ́lọ́wọ́ báyìí èyí ti UK èyí ti Ghana. Boss lágbolé mi sí officially endorse Alhaji Tiri Leather. ẹ mọ̀ I'm a Christian JP but orin wọn jẹ́ orin tó jẹ́ wípé ó ní ìtumọ̀ ó dẹ̀ ní mẹ́sẹ̀ tó ní gbàgbọ́ gbogbo àgbáyé ní ìgbọ́. So on that note lágbolé mi sí in conjunction with Imisi Music Production with Imisi Jesu himself endorse Alhaji Tiri Leather worldwide. That's number one thing. Ní ìtẹ̀síwájú mo fẹ́ tún dá gbogbo àwọn tó ń bọ́ a lójú dákẹ́jà gbogbo àgbáyé pé nígbà tá a wà yìí ní agogo tí a wà yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn orin Alhaji Tiri Leather á wà ní gbogbo orin platform fún ìwọ́sọ pé ò tí ì borí Alhaji Tiri Leather rí tó ní ẹ̀rí síbi rà ajẹ́kóye pé látòrí Apple Music lórí Spotify lórí gbogbo app
lẹ́yìn ètò àwa àti aláàjì Tiri máa ṣe meeting àárí dájú wípé lórí fóònù ẹ wàá máa gbádùn orí aláàjì lọ rẹ̀ lẹ́yìn ètò ní àṣálẹ̀ àbẹ̀rẹ̀ gbogbo ètò yẹn bó ṣe máa ṣe é ṣe jẹ́ pé gbogbo èèyàn ẹ̀ṣọ́lẹ̀ yìí tẹ̀ wà láàbùrọ̀ tẹ́ máa ní ẹ̀rí sí di aláàjì Tiri Leather gbà ní lamẹ́ríkà ìyẹn máa wọ́ọ̀rì níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa lórí Apple á wà lórí gbogbo app we can guarantee you a máa fún ní 38 musical tí orin aláàjì Tiri Leather máa wà ní ìtẹ̀síwájú aláàjì mo fi àsìkò yìí ṣe ń gbọ́ mi mo fi àsìkò yìí bẹ́ẹ̀ and I'm talking to all my promoter colleagues in abroad First Omega Entertainment tó wà ní Houston Texas wọ́n wà lórí ètò wọn ń gbọ́ mi aláàjì Tiri Leather ti ṣe tán àwọn àti fẹ́ gbéra aláàjì ṣe ń gbọ́ mo ń gbọ́ yín sà àtàlù tó wà lẹ́ẹ̀fọ́ ní sí gbéra ó yẹ ìsọfẹ́ gbéra aláàjì Tiri ọlọ́gbọ́n àwọn fẹ́ gbéra so mo ń pe First Omega Entertainment ní Houston Texas lamẹ́ríkà ó yá iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ fún aláàjì Tiri Leather then mo tún pe promoter Alpha Omega tó ń kọ́ ṣogbo Dallas ẹ̀yin náà ẹgbẹ́yìn náà àti ti sọ̀rọ̀ lórí aláàjì Tiri Leather lẹ́nìí First Omega àti ṣe meeting lórí ẹ̀ lẹ́yìn ètò yìí ẹ pè mí a máa bá aláàjì Tiri Leather sọ̀rọ̀ bóyá wọ́n máa lọ sí gbogbo àwọn tọ́ ṣíṣe ò ti bẹ̀rẹ̀ tó ti gbéra láìpẹ́ náà tí wọ́n lọ sí UK mo ń bẹ̀rẹ̀ àbá mi bí wọn náà gbọ́ mi lọ lórí ètò lọ́wọ́ sìn aláàjì Ayọ̀ Jamiu ní London àwọn bàbá wa ní biggest promoter ní UK ẹjọ́ Tiri Leather tó bọ̀ fẹ́ gbéra lọ́wọ́ báyìí ìgbéra yá so ẹ pè mí lẹ́yìn ètò ọkọ̀ tó lágbélé mi sí gbogbo táwa máa ṣe tó máa fi ṣe é ṣe olúwa kó àmọ́ ṣe mo tún kú láti bẹ̀ mo lọ sọ́dọ̀ yeye ní New York City àwọn tó ń bá bàbá Tiri Leather ṣiṣẹ́ relé yìí tó ń gbé Alhaji Pasuma èmi dé ọmọ yín tí mo wà dá New York nígbà yẹn mo ń sọ wípé èmi náà ti láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín for the first time láti promote ní Fuji so yeye ní New York ẹ pè mí gbogbo ọdún tó ń bọ̀ yẹn Tiri Leather gbọ́dọ̀ jókòó ẹ ti Nàìjíríà má bínú olúwa fún wa ṣe so láì ní fi ọ̀nà pinnu adúgbò pé a ti ń gbọ́ láti Ivory Coast ẹ̀yin tó àlà Ivory Coast Alhaji Tiri Leather ní kí tọ́mọ́ mi sí pé kí n sọ pé àwọn ti ṣe tán wọ́n fẹ́ gbéra gbogbo tẹ̀sí àwọn yẹn gbọ́ ní abroad ẹ fún wa lé ní sí ọjọ́ Jímọ̀ àwọn orin wa wà lẹ́rú ẹ̀ kẹ́ lọ gbọ́ kẹ́ mọ́ tẹ̀ retí adúgbò lọ́ọ́ ṣé aláàjì kí má bàa gba ọgbà àkókò lẹ́yìn ètò mi àti yín á sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ṣe máa lọ olúwa fún wa ṣe. ẹ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ó ti dá lágbóṣe mi sí òde bàjẹ́. ẹ ṣeun ẹ ṣeun. sọ́gbàlà mú kéré tó bá súnmọ́ Tiri mọ̀lẹ́ náà wà á mọ̀ pé mo nice wà á mọ̀ pé mo wọ́n kù kó máa fún ẹ lálùjọ àtò. ó jẹ́ eléyìí tí èmi àti wọn jọ sọ láyà àjẹta mánà mo ṣàkàn ń wò. àtòrin tó dẹ́ ní advice. tó máa tún ayé ẹ̀ṣẹ̀. ọ̀gá wa ìránṣẹ́ Ọlọ́run tán wá fọ́ fún Fuji tó yìí. bí kò dáwọn nìkan ṣá ó ṣe wọn bí kò dáwọn nìkan. ọ̀rẹ́ ẹ jẹ́ ṣe báyìí. Ọlọ́run kò dá. èmi àti Alhaji Tiri Leather àjọ dìde lórí ètò yìí ni. bí kò dáwọn nìkan bí kò dáwọn nìkan ṣe wọn. orin eléyìí tí mò ń lò lọ́wọ́ yìí ṣọ́ọ̀ dàmọ̀ bọ́ọ̀ bá ti dàmọ̀ abala ṣọ́ọ̀ dàmọ̀ ẹ jẹ́ ń wọ̀ lọ́wọ́ kan bọ́ọ̀ bá ti dàmọ̀ ó ti tàn kí làkọ́lé ẹ̀. Alhaji wà lórí ètò àwọn náà wọ́n sọ pé ẹ gbà ó àbẹ́ ẹ ṣí o kí làkọ́lé ẹ̀ àti pé ìgbà wo gangan lọ́jáde bẹ́ẹ̀ bá ti gbà 7,500 recharge card ẹ bá fi ṣe fàjẹ́. àbí ìkẹtọ sí mi o. ó ṣe wọn bí kò dáwọn nìkan ṣá ó ṣe wọn bí kò dáwọn nìkan ni Ọlọ́run á kò dàbí ẹ lọ sí mi. bójú tó lówó yín tó ralẹ̀ tilẹ̀ tó sẹ́kù ó fọ́ ẹ̀rọ mọ́tò dẹ̀kun. ẹ̀rọ ìkàlẹ̀ ọkọ̀ ìbẹ̀lẹ̀ sí ń pè é. ẹ̀lọ́ kásásọ́là. Yes sir. lágbólé ní ìdílé tó. ó bàjẹ́ tì. orúkọ tèmi ni ìtẹ̀sáìdé ìtàsọ́nà. láti asọ́lẹ̀ yìí káàbọ̀ sórí ètò. bẹ́ẹ̀ mo kálá jù kò ní bàjẹ́ o. ẹ ṣe o bàbá mi. àwọn èèyàn lè sáìlébù wọn dẹ̀ ló ń wà lórí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lọ́gbà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣẹ̀dọ̀ lọ́wọ́ báyìí tó jẹ́ láti ẹ̀kọ́ tó lọ́wọ́lọ́wọ́ báyìí tó káyọ̀. ẹ ti gba táìtù yẹn bọ̀ ọdún wo ló jáde. ọdún 2004. 2004. n ò lè parọ́ 2004 bẹ́ẹ̀ bá gbà á jẹ mọ́ bẹ́ẹ̀ bá gbà Alhaji sì wà ń bí. ogun tádé àwọn olùkọ́ tó sọ̀rọ̀. ẹ̀lọ́ ẹ kálẹ̀ o ó kọ́ ibìlẹ̀ tí ń pè é. hello. ẹ kálẹ̀ o ó kọ́ ibìlẹ̀ tí ń pè é. Tiri Leather. bàbá mi ẹ kálẹ̀. Alhaji Adébísí láti ológun. bàbá mi.
ó tí wàá bá wa ṣeré kan ní olódó lónìí tí ní olódó grammar school. Ó jẹ́ nǹkan tí mo fi respect ẹ̀ sí ni pé ọ̀wọ́ wà fún ọ tó bẹ̀ ọ ní ìtẹríba. Alhamdulillah. Ní ìpàdé ẹ̀rí ìjọ kẹrin lọ aṣọ tó pàdé lábẹ́ ìjàmbá ẹ̀ka. Torí wà tó wùn ẹ̀ mọ́ yọ kó nínú wà rẹ̀ o. Ìwà barista ló mú o. Kò ní dàrú kankan. Ọba aṣọ lọ tí barista kúnlẹ̀ fún nínú bákan stage yẹn. Ọmọ ọlọ́jẹ́ fún barista o. Bàbá sì kúnlẹ̀ fún wọn tún pa àwọn ọmọ rẹ̀ láṣẹ pé kán dọ̀bálẹ̀. Allahu Akbar. Ẹ mọ̀ pé bàbá àti ìgbà tí bàbá ti mú ayé báyìí ó sì jẹ́ ayé tó fi kú ni. Tiẹ̀ náà orí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. àmísà dáàdì ṣe é dá mọ̀. Ọ̀jẹ̀ ayé tiẹ̀ náà tó fi kú ni lágbára Ọlọ́run. àmín. O ò ní lo sáàdáàrin kan kí wọ́n sọ pé sáà yí mọ́ ọ lọ́wọ́ o. àmín. Ìmọ̀rò pé títẹ̀ nìkan bá bàjẹ́ ni tẹ́ ó fi da lágbára Ọlọ́run tẹ́nìkan bàjẹ́ títí bàjẹ́ fi da. Tiẹ̀ náà da tó fi kú ni. àmín. Gbogbo ètò ìṣẹ̀lẹ̀ mọ̀rò pé mẹ́rin lójú ọ̀nà wà fún ọ. torí àkókò wa sà ṣe é dá mọ̀. hello sà torí àkókò wa ṣe é dá mọ̀. Ṣé orin tá.